Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá ò ní di láṣẹ Elédùmarè. Lágbára bá mi òkè, Elédùmarè ò ní fi yín sílẹ̀. Bẹ́ẹ̀ sì rèé, ilẹ̀ Yorùbá kò ní dàrú, kò sì ní fẹ́ẹ̀ dàrú. Ẹ má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV láti bá wa subscribe sórí ìkànnì yìí ní gbogbo ìgbà. Ní tó bá yẹ gbé ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ̀yin tẹ́ ẹ sì ti ń wò wá tipẹ́ tẹ́ ò tí subscribe sórí ìkànnì yìí. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, Òyìnlẹ́kọ̀ọ́ ló kọ bàbá mi. Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí, ọmọ ara kíni mí. Màjẹ́ méjì ọmọ ẹrú ní sí ni ẹ̀kọ́ kì í sì ní ojú tẹ fi ń wò wò ní fọ́ láṣẹ Elédùmarè. Ẹ̀wọ̀n ẹ̀gan fìdílé tàbí kẹ́ fìdílé kan ẹ̀tújà jọjẹ̀ gbádùn ẹ̀. Ìlú Ifẹ̀ àti Modakeke. Ìgbàlá ti dé sí gbogbo lẹ́fẹ̀ pátápátá. Mo wá bẹ ilé wò. Ilé mi o. Ilé mi lé. Ilé mi o. Àwọn ìyá ti ní àwọn jìnnà sáwọn ẹ má bínú. Ẹ̀yin gangan ni mo wá rí kò ń ṣògùn ṣúà. Nítorí ra padà báyìí kábíyèsí ògùn ṣúà káwọn àgbàgbà yìí. Wọ́n ní mo yí dání o. Wọ́n ti sáré ṣe kúfìrì, wọ́n ti dàbí wọn. Mo bá ní kábíyèsí ògùn ṣúà ẹ má kúfìrì, èmi ni màá kúfìrì ló wá tán. Mo dẹ̀ ti kúfìrì báyìí. Inú mi dẹ̀ dùn mo rí gbogbo ẹ̀yin ìyá yìí gbogbo ẹ̀ dúró dáadáa. Ẹ má gbàgbé tẹ́lẹ̀ máa fún mi o. Mo ṣe ìyálóde o. Ọkọ lóde tó ṣe yánranyánran bẹ́ẹ̀ ni àbẹ́ kan ẹ̀yẹ fún mi tọ́wọ́ lóbi ọ̀kẹ́rẹ́ ẹ fún mi wò lálẹ́ bá mi ní oṣù mẹ́ta ẹ̀yẹ gbé bẹ́ẹ̀ ni o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ayọ̀ ìdùnnú la máa rí báyìí láàrin àgbà barista mo kí yí o àgbáyé àjálẹ́ mo rí yí o barista wa ni láti kékeré mo mọ̀ yí dáadáa pẹ̀lú bàbá ògúnṣọ́ àná Ọlọ́run Olódùmarè adẹ̀lẹ̀ fún wọn. Ògúnṣọ́ Òní ló dé yìí Ògúnṣọ́ Òní tó dé ẹsẹ̀ wọn dáa ẹsẹ̀ bàbá yìí dáa o wọ́n lè ṣiṣẹ́ kébékébé ṣe rí ẹ̀jẹ̀ sọ pé ìyálóde Ògúnṣọ́ àtútù nísìnyí tẹ́ bá fún mi ní ọmọ lóde màá fọ́ Ògúnṣọ́ àgẹ̀rẹ̀ kan nù ẹ̀. Kábíyèsí oṣù Ògúnṣọ́ àṣìwò àṣẹ ọkọ̀ òde bẹ́ẹ̀ ni àgbẹ̀ ọ̀dọ́ bàbá ẹ̀ pẹ́ kábíyèsí Ògúnṣọ́ ẹ̀ pẹ́ bàbá yá dalẹ̀ nígbà yín ìgbà yẹn ló máa jẹ́ nígbà yín ìkọrin ló máa jẹ́ nígbà yín ìlọsíwájú ló máa jẹ́ ní gbogbo lẹ́fẹ̀ nílùú Modakeke ìlọsíwájú ló máa bá wa àwọn ọmọ yín wọ́n máa ga sí ni àwọn ọmọ bíbí inú yín àwọn ọmọ ìlú lágbára Ọlọ́run Olódùmarè ẹ máa rí wọn inú yín máa dùn ní lótìtọ́ láti òdodo mo sọ fún yín inú mi dùn gbà tí Ọlọ́run Olódùmarè gbé yín débẹ̀ wọ́n ní gbé wá pìtẹ́ wọ́n ti dú ẹbí rẹ̀ mo ń ta ọ̀pọ̀ ní bí o tiẹ̀ ká mo ní kábíyèsí Ògúnṣọ́ gba kábíyèsí torí ọlá ó yẹ gbé wá máa di jú ìwé òun láti fẹ́ kọ́wọ́ bọ̀ ìta retí nìyẹn torí mo mọ̀ pé ìgbà wọn máa yàtọ̀ mo mọ̀ pé nǹkan tuntun nǹkan mèremère ó máa dé ẹ ṣe ìṣẹ́mọ́ ni mo rí gbogbo ẹ̀ tó ṣe funfun yẹyẹ tó ṣe funfun nẹ́nẹ́nẹ́ bí aṣọ funfun nẹ́nẹ́nẹ́ tí mo máa ń wọ̀ kábíyèsí Ògúnṣọ́ ẹ máa mú mi lọ yàrá mi náà fi o yàrá mi tí mo máa dúró sí táwọn ìyá ẹ̀ bá ti fún mi ní ọmọlóde ayé yín á da yín ọ̀dọ́ yìí bí ìdílé tẹ́ńbẹ̀ o àbí ní gbogbo mo ní ikọ́ mi lágbára Ọlọ́run Olódùmarè àpò fúnra wa ẹ̀kọ̀ọ̀kan báyìí mo dẹ̀ fi ń dá gbogbo òlú lójú màá dẹ̀ máa wá mo dẹ̀ máa bá èmi náà lè máa rí àjọṣepọ̀ wa á túbọ̀ máa mú tó dókòó sí ẹ̀mí ò ní jìnnà sí bímọ torí ó ti ń lọ bí ọdún 10 báyìí ó ti lọ ó ti pẹ́ ṣùgbọ́n àfi tuntun ìgbà àkọ́kọ́ tí mo dé bí nìyí
inú mi dẹ̀ dùn mi wú nígbà tí mo débi mo ti rí àwòrán ẹ̀ mo dẹ̀ ti ní kí àwọn ọ̀pọ̀lọpọ̀ wá bẹ̀ yín wò láàfin gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba tó bá ti kà ṣe ti lọ́dọ̀ kábíyèsí ògùnṣọ́ àwọn aláwọ̀ ti débẹ̀ ṣé ojú gbogbo kọ́lẹ́ ti lọ létòlétò àti pẹ̀lú ọ̀rọ̀ ṣùgbọ́n mi gangan fúnra mi ti wá mo jókòó dáadáa mo jókòó re mo rí ààfin á túbọ̀ máa fẹ̀ sí á túbọ̀ máa tọ̀ sí ìgbà yín tó dáa á túbọ̀ máa jù wá lára ni inú mi dùn mo wá rọ gbogbo ọ̀dọ́ ìlú mo bẹ̀ yín kí ẹ mọ̀ pé ẹ̀yin lẹni ní èmi mo ní yín ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí ẹnikẹ́ni lò yín kẹ́ ẹ máa lọ kákòókò kòkò kẹ́ wá bù kẹ́ ẹ máa gé lápá kẹ́ ẹ máa gé lẹ́sẹ̀ kẹ́ ẹ máa gé lọ́wọ́ kẹ́ ẹ máa pété pẹ̀lú ogún ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run kẹ́ wá ṣe yẹn tán kẹ́ kákòókò tán kẹ́ wá máa sọ pé Ifẹ̀ Modakeke ló Ifẹ̀ àjọ ti pa Modakeke rárá o kòkó oníkòkó lẹ fẹ́ ká ẹ má ṣe bẹ́ẹ̀ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí àlàáfíà kó jọba kí gbogbo nǹkan kó lọ nílé torí wọ́n ti máa bẹ̀rẹ̀ sí kákòókò láìpẹ́ òòrùn tí ń ràn báyìí ìgbà yẹn wọ́n máa gbọ́ oríṣiríṣi ìjọ̀gbọ́n gbogbo ìgbà ló máa ń ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ mi ò fẹ́ gbọ́ torí tí mi bá ti dùn sí dáadáa lọ́dún ìmọ̀ máa wá mi jẹ́ oṣooṣù sẹ́mi pé kí n máa pọ̀ṣọ́ ọ̀ṣọ́rọ̀ ọmọ lóde fún mi báyìí mo dẹ̀ máa wá gbogbo ìgbà mo bẹ̀ lórúkọ Ọlọ́run Olódùmarè á jẹ́ àgbẹ̀ fúnra wa o kábíyèsí ògúnṣọ́ àwọn olóríire yẹn kalẹ̀ o ìwọ́n tó máa jù wá máa tún ṣe nípa máa kéde máa kéde ẹyẹ máa fún gbómi lágbára Ọlọ́run ẹ̀yìn dààmú ní òkè náà máa lọ́wọ́ gbogbo ètò láti máa jẹ́ kẹwàá lókè gbogbo orí ẹ̀ náà là ń sá gbogbo ẹ̀ là ń rí Ọlọ́run ló máa yàtọ̀ wọn bàbá mi fún ẹ lọ́wọ́ ló ń kọ́ gbogbo àwọn ọmọ yín dáadáa tó ń ṣe dáadáa lókè àwọn ọmọ yín dáadáa àdúrà láti ràn gbogbo wọn lọ́wọ́ lágbára Ọlọ́run Olódùmarè ẹ máa rí wọn bá ẹ máa rí yín bá lágbára Ọlọ́run Olódùmarè ẹ ní fojú sùúrù kankan wọn lágbára Ọlọ́run gbogbo wọn la máa jèrè wọn o gbogbo tí mo wúlò ìyìn àrà rọ láti àṣẹ bẹ́ẹ̀ iye ìyá ó ti ṣe ṣe àbí ó ti ṣe wá ní. Oníjó wa wọ́n náà fẹ́ fi tó ta yín lára yá. But before then, àwọn tí wọ́n ń ṣe olùsọ ní ààfin, àwọn tó ń ṣe olùsọ ní ààfin, Ọlọ́run ló ń ṣe kábíyèsí tó fún olóyè. Ṣùgbọ́n àwọn kan ń ṣe iṣẹ́ ààbò, wọ́n ní ààfin àwọn ọmọ yìí bọ̀ sí fẹ́ kẹ́ ẹ̀ máa wọ́n. Wọ́n yẹ ìbọn bínú gbogbo yín pátápátá. Àwọn rédíò tí Ọlọ́run tó fún wa ní Modakeke, àwọn tí wọ́n ń dára lára yá, wọ́n wà lójú ọ̀gá náà fẹ́ kí ẹ̀yìn òkú sáyé fẹ́ ẹ̀yìn òkú sáyé fẹ́ kí wọ́n. Ẹ̀yin oníjó wa, ẹ máa bọ̀ ọ́. Ìṣẹ́jú mẹ́ta la fún yóò. Ọba tí ó ṣe farawé ọ̀nìrìṣà tí ó ṣe nígbò ọ̀jọ́jà fìdí ọ̀sẹ̀ jálẹ̀ olúròbí ọ̀gárùn ún gbọ́ ọ̀sẹ̀ ọjọ́ kìíní ogún ọjọ́ kejì lóòkù dandan bí ìdí ọmọ oríwọ̀ mi ṣàlẹ́jọ́ ọmọ ìdíkọ̀ láwẹ̀wọ́ ọmọ bá tún balẹ̀ létí ewúrẹ́ lọ́mọdé papọ̀ olùbírí ọ̀tọ̀ tèmi lọ́mọdé ti gẹ̀ẹ́sì ọkọ̀ ilé òtútù ọkọ̀ tọ̀rìnrì ọmọ ẹ̀ríkà
lè sílẹ̀kùn kéde náà sílẹ̀kùn àdàtọ́ ọmọ ọ̀rọ̀ ooo irú ọmọ ẹ̀jú òta irú ọmọ lónìí lédè àdàkọ́ ló ní mò ń sọ kábíyèsí ọmọ torí ọlá ìpínlẹ̀ ìwọ ọmọ sẹ́wọ́ ọmọ tẹ̀fọ̀wọ́ àdóyè ọ̀yọ́ lẹ́dùn lóore lẹ́mọ́ ọmọ kí gbogbo kìkì oògùn ewé kan ní mo pè é ìgbà ewé jábì lójú àlọ́ ẹgbẹ́ àlejò ẹgbẹ́ àlejò lórí àládé gbé bàbá tún dédé ọ̀gẹ́gẹ́ ọba àní ọ̀wọ̀ lọ́pọ̀lọpọ̀ fún yín pé ẹ jẹ́ ọba àlàáfíà a sì yan Ọlọ́run lógo pé àsìkò yín ọkàn wa ń balẹ̀ à ń sùn mọ́júmọ́ a máa rí rògbòdìyàn bí
òjìyàn lọ ọlọ́run máa tẹ̀yìn síwájú. A sì ní kábíyèsí wa náà wípé ẹ kó àlejò ńlá a máa rí wa yọ̀ báyìí nílùú wa ìbànújẹ́ ò ní ṣẹlẹ̀ sí wa ilẹ̀ ẹ̀wọ̀n gbè wá sí ni kábíyèsí ti gbà wá láàyè wípé ká máa fẹ̀ ká máa yan torí pé àlàáfíà wà àdúgbò ẹlẹ́ẹ̀kan sí gbogbo Modakeke wọn yin Ọlọ́run lógo fún ìwàláyé ìwàláyé yín Sàtánì ò lè bá ṣe yín jẹ́sà káwọn wà ní àlàáfíà kí á tó máa bá gbogbo lọ á fi àdúrà torí ń tá àgbàgbọ́ náà nìyẹn tá a sì ń tẹ̀lé mo sì mọ̀ pé ọba kábíyèsí wa lára wọn bàbá wa ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run alágbára a dúpẹ́ pé ẹ̀yọ́ Ọlọ́run pé ẹ̀kú ọjọ́ yìí pé ẹ̀sìn pé ó kò a dúpẹ́ pé àìsàn kò gbẹ́nikẹ́ni gbólẹ̀ nínú wa a dúpẹ́ pé ojú wa rí yìí ohun ayọ̀ ni ojú náà yóò sì rí bẹ́ẹ̀ o a dúpẹ́ fún àwọn bàbá wa yẹ gbé wá sí ọwájú wa lónìí ògbóni forúkọ ọgbọ yìí o wá síwájú wọ́n síwájú sáàrin wa lónìí Olúwa má jẹ́ kó mú ẹkún lọ́wọ́ o má jẹ́ kó mú àìsàn lọ́wọ́ o má jẹ́ kó mú àrùn lọ́wọ́ o wọ́n bá wa lálàáfíà nígbà táwọn ọdún yẹn padà sí àyè wọn Ọlọ́run lódùmarè ayọ̀ àti àlàáfíà olùwàjò bá wa pàdé gbogbo àwọn tó ń ṣègẹ́ tó ń ṣe ìgẹ́ wọn Ọlọ́run lódùmarè má jẹ́ kó kú bọ́ wọn lọ́wọ́ o ìdààmú mọ̀jẹ̀ òde bá wọn o ìlú yìí ní ìyí Olúwa Ọlọ́run lódùmarè bàbá gẹ́gẹ́ bí wọ́n ti sọ Olúwa Ọlọ́run lódùmarè àlàáfíà ìyí Ọlọ́run èyí ayé ò lè fi fún ní Olúwa ìwà fífún wa nílùú wa yìí ìbànújẹ́ mọ̀jẹ̀ òde bá wa òfò mọ̀jẹ̀ òde bá wa èmi ni tèmi wọ́n ní tiẹ̀ Ọlọ́run mọ̀jẹ̀ ọ̀dá àárín wa o ibi mọ̀jẹ̀ òde àárín wa o ìbànújẹ́ mọ̀jẹ̀ ọ̀dá àárín wa o yá láyọ̀ káyé lógo yá láyọ̀ káyé lógo àwọn tí wọ́n ń darí wọn lu Ọlọ́run ló bá mọ̀jẹ̀ kí wọ́n sì wá darí o ẹ̀yin ni Ọlọ́run tó ń darí àwọn náà lu Ọlọ́run ló balẹ̀ bá fi wọ́n sílẹ̀ o gbogbo tí ẹnì kọ̀ọ̀kan wọ́n kú lọ́wọ́ dúkìá ni ọmọ ni aya ni Olúwa Ọlọ́run ló mọ̀jẹ̀ kí ó kú mọ́ wọn lọ́wọ́ Ọlọ́run ló balẹ̀ wá ṣàánú wa o gbogbo ní forúkọ ọmọ yìí àdúgbò torí pé ti gbọ́ àdúrà wa o torí pé àgbàdúrà dùkọ̀ Jésù Olúwa wa. agbára ó gbà o kábíyèsí o a fẹ́ ṣe àfihàn láti orí kábíyèsí wa títí dé gbogbo olóyè àti àwọn àgbààgbà ìlú èyí ni Chief Abíọ́lá Olókè wọ́n bá wa ṣe. Akínyìn káàbọ̀ ẹni tí màá kọ́kọ́ fi hàn náà ní kábíyèsí wa ọba olóríire tó nífẹ̀ẹ́ àlàáfíà ó sì gbé àlàáfíà dání tí ìlú wa sì ń dùn ní àtìgbà tí wọ́n ti gbé orí àpèrè àwọn ní kábíyèsí aláyélúwà ọba dr Joseph Olúbí Toríọlá akíbíṣe ògo àkọ́kọ́ bí àwọn fẹ́ délé ògo ọ̀dọ̀ wọn ni ó gbà ẹnì kejì tí màá fi hàn ní olóyè rẹ̀ ní Akínrẹ̀mí tó jẹ́ òòṣà ti ìlú Modakeke.
lẹ́yìn náà bàbá mo fẹ́ ṣe àfihàn aṣípa balógun tìlú Modakeke olóyè Fọlọ́runṣọ́ Àwòyọ̀mí. Ọ̀nà mẹ́ta ni oyè Modakeke pín sí: ìlànà balógun, ìlànà òòṣà àti ìlànà ìyálóde. Lẹ́yìn yẹn a ní ẹgbẹ́ ìlú tí ẹ ti wọ̀n dáadáa nígbà pé Modakeke progressive ẹgbẹ́ ìdàgbàsókè ìlú Modakeke. Ní báyìí màá fi níbi ìjókòó tá a wà lónìí orí ìyálóde òní sí níbí ẹni tó tẹ̀lé ìyálóde àwọn ní balógun ìyálóde ti ìlú Modakeke olóyè Sílífà Badmus. Lẹ́yìn eléyìí màá fi ààrẹ ẹgbẹ́ ìtẹ̀síwájú Modakeke Progressive Union Professor Professor Larin ni màá fi hàn kábíyèsí ọ̀dùnrìṣà. Worldwide. Lẹ́yìn yìí bàbá mo fẹ́ fi ẹni tó jẹ́ ọ̀tún balógun ìyálóde ti Modakeke mo fẹ́ fi olóyè Cecilia Tẹjúmádé Ṣàkẹ́yẹ. Olóyè Túnmọ́bí Òsìyọ́adé lẹ́wẹ̀ẹ́rẹ́ ti Modakeke tí àbáráyè ìgbòkè olóyè Adétúnjí Jones àgbà Akin Balógun ti Modakeke tí àbáráyè ìgbòkè. Olóyè Ìgbìyẹmí àrólé ilé gbẹ́nà. Olóyè Gabriel Fatoye àrólé ilé ajé. Bóyá kí gbogbo àwa olóyè bàbá wà níbí káwa bá máa ka orúkọ lọ bọ́tà ní dìde ní ẹyọ kọ̀ọ̀kan gbogbo olóyè àti ògúnṣọ́ àtọ́bá wà níbí ká máa bọ̀ ó sì ka orúkọ yẹn lọ. Chief Israel Kọ́lá Wọlé àrólé Ẹsìkì, Chief Simeon àrólé Ẹsìkì, Chief Simeon Sọ́ni Olúgbọ́n, Chief Pópóọlá Julius àrólé Adífáọlá, olóyè Àjàyí Abíọ́dún Àrẹ̀sà Modakeke, Chief Adékanyè Salimon Ọ̀sọ́nà ti Modakeke, Chief Ọmọnìyí Mákindé Ọ̀tún Abẹ́sẹ̀ ti Modakeke, Chief Afọlábí Àdìgún àrólé of Ayaki àrólé ilé Ayaki, olóyè Onímọ̀ṣúd Palace Secretary, olóyè Elias Adéyẹmọ àrólé ilé Ajágbọ́n Èbò, wọ́n gbọ́ wọ́n ti dìde àbí kábíyèsí àtàwọn tó ń tún àti orúkọ wọn àtàwọn tó àti orúkọ wọn gbogbo lóyè lára gbogbo MPU tó bá wà níbí ESCO MPU ẹjọ́ ẹdìdé kẹfà farahàn kábíyèsí.
We be doing great justice. Tí a bá jẹ́ kí àwọn bàbá wa náà mọ àwọn tí a wà ní ẹgbẹ́ NPU. But I know they're running down and up for the progress of this community. Therefore, Piaro, let them know your best. Àtàwọn àgbààgbà ń bá bàbá kan ní nípa ìyọ̀ǹda bàbá wa kábíyèsí ẹ̀kọ́ àlejò. Mo fẹ́ bẹ̀rẹ̀ àfihàn NPU látòrí ẹni tó jẹ́ ààrẹ fún gbogbo àgbáyé Modakeke Progressive Union, Professor Peter Ọláwùní. Ẹ kí bàbá lẹ́ẹ̀kan sí igbákejì ààrẹ the global president Alhaji Akínwálé Ṣéhù the general secretary Professor Safriyu Ọlá PRO2 Alhaji Saka Yusuf Akilabi tí gbogbo ayé mọ̀ sí Yaska. Mo fẹ́ ṣe àfihàn àwọn bàbá wa tí ó jẹ́ wípé àwọn ni wọ́n dúró ti ààrẹ tó fi ń jẹ́ ààrẹ. Tí ò bá sí wọn, ó ṣeé ṣe kábíyèsí kí wọ́n má jẹ́ ààrẹ. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí bàbá wa tó jẹ́ agbẹjọ́rò àgbà Barrister Gòkè Akínrótìmí Bọ́bajíròrò of Modakeke land. Mo fẹ́ fi bàbá wa tí wọ́n gbàdúrà ìbẹ̀rẹ̀ mo fẹ́ fi wọ́n hàn. Wọ́n ti fi ìgbà kan jẹ́ ààrẹ fún ìgbìmọ̀ ìdàgbàsókè ìlú Modakeke, Federal Professor Wálé Fádàrè, retire but not tire. Bákan náà ni mo fẹ́ fi bàbá wa tó tẹ̀lé wọn nígbà tí wọ́n gbé ìjọba sílẹ̀ tó gba ìjọba lọ́wọ́ wọn, ọmọọba Tajudeen Ọ̀kẹ́. Olóyè Gbénga Rọ́jọ́ ní ìlànà honorary chief mo fẹ́ fi wọ́n hàn fún kábíyèsí bàbá. Bákan náà mo fẹ́ fi adájọ́ Justice Síkírù Ọ̀kẹ́ ọmọọba mo fẹ́ fi wọ́n hàn bákan náà. Olóyè ni wọ́n ní ààfin Ògúnṣúà. Láì fi àsìkò ṣòfò kábíyèsí, gbogbo àwọn ọ̀dọ́ pátápátá látòrí ẹni tó jẹ́ alága Comrade Lawrence Akérẹ̀mí Adérẹ̀mí Apology olóhùn obìnrin àti gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ wọn kí wọ́n ó jáde papọ̀ nítorí àkókò àdé máa dárúkọ wọn lọ́kọ̀ọ̀kan. Finally, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn oníròyìn tí wọ́n wà ń bí Ògúnṣúà FM 97.7. Lákòótán kábíyèsí, orúkọ mi ni Ayọ̀bámi Ògúnmúyìwá tí mo jẹ́ alukoro àkọ́kọ́ fún ẹgbẹ́ ìgbìmọ̀ ìdàgbàsókè ìlú Modakeke. Kábíyèsí o, bàbá ẹ kú àlejò. Kábíyèsí aláìlúwà, àwọn ìyá wa òdìdí lẹ́ẹ̀kan wọ́n fẹ́ dá kábíyèsí kí gbogbo ìlànà ìyálòdì tó wà nídìí ẹjọ́ ìdìbò kẹwà kí àwọn.
Èmi tí wọ́n gbé máìkì lọ kábíyèsí, èmi ni olóyè Abíọ́lá Ọmọlájà Olókè lólé ilé ọba Arígbolú. Ẹ ṣeun kábíyèsí, kò ní sí sá. Pẹ̀lú ọ̀wọ̀ àti àṣẹ láti ọ̀dọ̀ yín, mo fẹ́ nìkan tí ó fi àwọn ọmọ wa. Kábíyèsí olómi ọjọ́ rẹ̀ àdálẹ́ àdárúgbó ọlọ́jà ọ̀fọ̀ pawó àpèkìdó àkọ́kọ́ àkọ́kọ́ olùdíje àlùmọ́ ẹ lọ́wọ́. Kábíyèsí o, màá kọ́kọ́ fi bàbá wa màá fi hàn wá bó tilẹ̀ jẹ́ pé bàbá wa òdú ni wọ́n wọ̀nyí ṣe àìmọ̀ fún olóko ṣùgbọ́n a gbọ́dọ̀ fi wọ́n hàn gẹ́gẹ́ bí ẹ̀sìn ní kí a ṣe é. Bàbá wa tí mo fẹ́ fi hàn náà ni bàbá wa Ooni Ìrìṣà ọba Adéjẹyẹ ní ìtàn. Ẹ bá mi ṣe kábíyèsí ní àkókò. Gbogbo àwa tí a bá bàbá náà kọ́wọ́ rìn wá síbí ní ìrọ̀lẹ́ yìí, kábíyèsí Elúdọjà Elúgbèmí ọba aláàyè ti ìráyè Ilé Ifẹ̀, kábíyèsí o. Bákan náà ni His Royal Highness Joshua Ọdúnmọ́láyọ̀ lọ́wọ́ àti etí Ilé Ifẹ̀. Bákan náà ni èmi tí mo ń sọ̀rọ̀ lọ́wọ́ His Royal Highness Awófinráyè Káyọ̀dé JP Àròdẹ ti Ilé Ifẹ̀ abẹ́sọ̀. Gbogbo àwọn tá a tún jọ kọ̀wọ́ rìn, àwọn ayàwòrán, àwọn ẹ̀ṣọ́ tí a fojú rí àti eléyìí tí a fojú rí lájọ kọ̀wọ́ rìn débi o. Kábíyèsí o, ẹ ṣé. Kábíyèsí o, ẹ ṣé o. Torí àsìkò wa, a fẹ́ kí ẹjọ́ ọ̀kan bá wa sọ̀rọ̀. Òun náà ni ààrẹ gbogbogbò ìlú Modakeke, Professor Peter Ọláomi. Ààrẹ ọ̀kan sọ̀rọ̀. Tí n bá ní kí n máa sọ̀rọ̀ lónìí sá, màá fẹ́ gbọ́ wákàtí mẹ́ta torí iṣẹ́ wa sí olùkọ́ náà ni ẹni olùmọ̀dé ìrùmọ̀ ọ̀rọ̀ ọmọ ẹjọ́ bẹ́ẹ̀ màá ní ìjẹ́ púpọ̀ torí tí lóye bá ti dùn jù èèyàn máa sọ sáà ni. Ó dúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí. Dúpẹ́ lọ́wọ́ yín náà bàbá. Bóyá wà gbọ̀ngàn àlú dúpẹ́ lọ́wọ́ yín. Ọwọ́ dúpẹ́ gidigidi lọ́wọ́ Ọlọ́run ọba tó dá gbogbo wa. Tọ́mọ kí àsìkò yìí kó sojú gbogbo wa. Today's visit sí bàbá wa is very, very historic. Very, very historic. It's very, very historic.
ìtàn ńlá tá a kọ sílẹ̀ lọ́jọ́ òní jẹ́ bàbá sí òsì bá ń ka iye ọdún tí bàbá wa Ooni Ìrìṣà ti fẹsẹ̀ tẹ ọ̀dọ̀ wa náà àfin yìí yóò di ọdún láti kà sẹ́yìn o. Thank God, sir. Thank God. Thank God. Fún irú ìmísí àti ẹ̀mí ní orí ẹ̀sọ́ ní ìbú bẹ́ẹ̀ ní ìyẹ̀wò mo lè pè ní spirit tí ó ń bá yín ṣe iṣẹ́ tẹ́ ẹ sì fi gba ààyè tẹ́ ẹ wà yìí tó fi gbé wọ̀ tó fi ṣe àtìwò yìí tó wájẹ́ pé àlàáfíà sá slogan yìí the word yìí ẹ̀dẹ̀ sọ ẹ̀dẹ̀ tẹ̀lé ẹ̀wọ̀n gbogbo ta wọ́n ti yá ta fẹ́ wọlé because they want to see they want to meet they want to be part of the decision. There are very many there. Àti fẹ́ ló wọlé ẹ̀kọ́ bẹ́ẹ̀ kì í ṣe sí. Ẹbí ìfẹ́ tí ẹbí hàn yìí ó jọ gbogbo wa lójú pátápátá pátápátá. Mo tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa náà. Àwọn náà ìfẹ́ làwọn náà gbé lọ́wọ́. Bí ìgbà fẹ́ síbẹ̀ ẹgbẹ́ fẹ́ rújọ́ fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ fún ọmọ wọn yẹn ẹjọ́ ìfẹ́ ní bàbá wa àlàáfíà náà gbé lọ́wọ́ bàbá wa àlàáfíà náà gbé lọ́wọ́ àlàáfíà yìí náà gbé lọ́wọ́ o àlàáfíà ni gbọ́dọ̀ sí àlùdá àpọ̀ o. And we are maintaining that. Adúpẹ́ lọ́wọ́ yín. Ló pé yín àgbàgbà lú adúpẹ́ lọ́wọ́ yín náà lẹ́ẹ̀kan sí. Tuntun wá jẹ́ pé ẹ bá dá ìkan ní ìdá bàbá nìkan tàbí mi nìkan ni ó lè mọ ẹ̀yin ọ̀dọ́ dábàá ní ìta àrùn àṣìwẹ̀ ẹ̀dọ̀. Bá a ti ń fẹ́ yìí ìgbà máa kì í lè ẹ bá lè dáhùn sọ̀rọ̀. Bàbá máa juwọ́ sí ẹ lókè. Bàbá máa juwọ́ sí ẹ lókè. Kábíyèsí ẹ ti rí ìdùnnú tí wọ́n fi hàn bẹ́ẹ̀ yẹn àdúgbẹ́. Ìdùnnú yìí lágbára Ọlọ́run tó ń ṣẹlẹ̀ lọ́jọ́ ìlú kò lè dópin. Lágbára Ọlọ́run á máa pọ̀ sí ni. Ayọ̀ á máa pọ̀ sí láàrin wa ni. Gbọ́sìn ìgbésọ̀rọ̀ tó ń wà Ọlọ́run á bá lè fòpin sí. Kábíyèsí ẹ ká máa dúpẹ́ sálẹ̀ nínú ọ̀rọ̀ òpó. But a ní àkàntúnkàn tí a kàn sọ bóyá bí ọ̀rọ̀ kan péré ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì sàn ó ní kí ẹjọ́ kábíyèsí àlàáfíà tó ti ń wà yìí náà la fẹ́ kó máa tẹ̀síwájú. The issues that are pending in the court of law abẹ́kẹ́ báyìí ní sí. There are things that are not warrant what we are doing. Àwọn sọ tàbájá ní court premises láàrin ara wa. Police things ṣe tó yẹ ká máa ṣe yìí. There is no court of law that can put an end. So let's do ourselves sit together and talk about it. Honestly.
we just continue modeling our life and ourselves. But tẹ́yìn àgbà wa dá sísà kábíyèsí. Ó ṣe kí n sí fìlà ní ọ̀rọ̀. Ó yẹ kí n sí fìlà ní ọ̀rọ̀. Ẹ̀rọ ìlú kábíyèsí. Ẹ̀rọ fàáyé ẹjọ́ o. Sísà kéré odò lọ́wọ́. Tí ẹ̀yin àgbà bá wa dá sísà, ìbánisọ̀rọ̀ ẹ̀gbẹ̀ wọ̀. African affairs. Ó sì wà gbà tó rí. The 70s, early 70s. Slave different communities. Àjọlọ school, àjọlọ ilé, àjọlọ sọ̀rọ̀. Àtàwọn àwọn American school, àjọlọ sọ̀rọ̀. That's the way we live these days. We want to take people to come back to that. African is one of them. Tájọ mọ ìjà yìí bàbá sí ń jẹ́ kó gbà fún ẹ̀jọ̀ bàbá. Ẹ bá ní kékeré ẹ̀kọ́ sí sí. Àwọn nǹkan ní tí ọ̀gbẹ́nu ọ̀gbẹ́ tó gbẹ́nu lọ́wọ́ àwọn bàbá sọ tí wàá kàn án lọ́wọ́ ṣùgbọ́n lónìí mo tó wo ìta orí gàdàgàdà lẹ́ta bàbá èyí má pọ̀ jù ẹ̀sìn o àwọn lóore o ẹ̀pẹ̀ fún wa o ẹ̀pẹ̀ fún wa o ẹ̀pẹ̀ fún wa o ẹ̀sìn. President wa a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí ẹ ti bá wa sọ. Ọpẹ́ náà láàmú ọdún sáá torí pé bí àlàáfíà bá ti wà kò sí ní tàà lè ṣe. Ìkẹ̀kẹ̀ náà jọ ni wá. Ẹni tí ọ̀lọ́kọ ẹni tí bàbá rẹ̀ tí ò ṣe tí ọ̀pọ̀ tamọ́ fẹ̀ ìyá rẹ̀ tamọ́ bẹ̀ bẹ́ẹ̀ ló sì wọnú ara wọn. Ogun gbogbo níyàwó bàbá. Sọ gbogbo àṣepọ̀ ẹdún sẹ̀kọ́. So kábíyèsí wa fẹ́ bá kábíyèsí sọ̀rọ̀ àti gbogbo.